lè wà láyé kó máa gba ire ní ojoojúmọ́ kó má gba ibi ọjọ́ kan ṣoṣo báyìí. Bíbélì pàápàá fi ìdí rẹ̀ múlẹ̀ ó ní ká máa ṣe àníyàn ọ̀la torí pé ọ̀la gbogbo ló máa ṣàníyàn ọ̀la. We had beautiful plans together as family. Ṣé kò tí kò ní ní kó báyìí? Okay, jẹ́ ká lọ rí nílẹ̀ àti mọ̀ wọ́n dúró dé wa. Mákindé ìwà títa ni ìdíbò lọ lọ́wọ́ tá ló ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yóò yé mi. Mákindé Mákindé. At times it's very difficult to break away from these things. I find it very insulting for you to refer to me as a Tarakarian. Nílẹ̀ Yorùbá, Adékúnlé náà ń pe ọkùnrin. Ṣorí ewé kan lè jábọ́ lára igi. Kọ́lọ̀ máa mọ̀. Mo ti bẹ́yìn yín náà ti fẹ́ dáa. Kí lẹ̀ ṣe? This life is a battlefield. Stand up and fight. Ṣé fẹ́ gbé oúnjẹ tó yẹ ká máa jẹ́ nínú ilé la bá ọmọ ológun? Máa ṣe times 100 ẹ̀ fún. Trust me. Dúró kí ló ṣe é gan-an?